تحفظني جوامع كتابك وتفسير آياتك بإفز إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون اللهم افتح لنا كتابك وسنة نبيك باطنا وظاهرا وارزقنا العمل بهما بذاتك المقدسة اللهم الرحمن الرحيم يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير. ibi tí a bá tafsiri dé lánàá àwọn ibi tá a bá tafsiri dé lánàá òun ni ibi tí Ọlọ́run ti ń sọ fún Ànábì wípé tó bá fi tí ń bẹ ẹ̀rù ọkàn rẹ tí ń bẹ nínú gbáàyà rẹ tó bá fi pamọ́ tó bá fi tí ń bẹ nínú gbáàyà rẹ tó fi pamọ́ àbó tiẹ̀ wá fi hàn ní àbó fi hàn ní àbó fi pamọ́ ya'lamuhu Allahu Ọlọ́run mà wa ya'lamu ma fi samawati wa ma fil ardi Ọlọ́run náà sì máa ti ń bẹ nínú sánmà méjèèjì àti nínú rẹ̀. ìdí ń bẹ sánmà méjèèjì àti rẹ̀ méjèèjì Ọlọ́run máa. Wallahu ala kulli shay'in qadir. Ọlọ́run ọba ó jẹ́ alágbára lérí gbogbo nǹkan. Gbogbo nǹkan ni Ọlọ́run ọba alágbára lérí pátápátá ní gbogbo nǹkan. Mo rò pé a ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ fúnra wa ní àná lórí ẹ̀. Báyìí àlàyé wá lẹ́kùnrẹ́rẹ́ lérí ẹ̀ lánàá púpọ̀. Lónìí يوم تجد كل نفس ما عملت من خير يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد. السلام عليكم ورحمة الله وبركاته. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بارك الله فيك. يوم تجد كل نفس ما عملت من خير محضرا. Ọlọ́run fi yé wa pé ní ọjọ́ náà ẹ̀mí kọ̀ọ̀kan
yóò fi ojú ara rẹ̀ rí n tó ṣe ní múlùdára nífẹ̀ẹ́ tètè gbogbo nǹkan tí a bá ṣe min khairin muhdaran àṣẹ níjọ́ náà gbogbo dáadáa tá a bá ṣe níjọ́ náà nígbà tá a ti dáyé tó fi wá dijọ́ àlìkìyámà yìí gbogbo rẹ̀ lọ́lọ́run ó tẹ̀sọ́ ń kálukú wájú ọkàn ọmọ ọlọ́mọ ń kó àbó ṣe dáadáa kan fẹ́ nìkan tí wò tí ẹ̀ mọ̀ wípé ọlọ́run ọba ń kọ àkọọ́lẹ̀ wa ma amilat min su'in tawaddu àṣé kìí ṣe oore nìkan bó o bá sì ṣe iṣẹ́ aburú kan bó o bá pààyàn tó wá sọpẹ́ nìkan kan ò rí tó fi kúrò láyé àṣírí rẹ̀ sì bò àmọ́ níwájú ọlọ́run kò bò ó rí nǹkan tó ṣe ń jọ́ náà lọ́hùn tó sì ní lè jiyàn sí kò sí tàbí ń bẹ̀ ó rí nífẹ̀ẹ́ tètè wípé ìwọ ló ṣe lé wallahu ra'ufun bil ibad wa ma amilat min su'in tawaddu law anna bainaha wa bainahu amadan ba'idan wa yu'adhdhirukum Allahu nafsahu wallahu ra'ufun bil ibad. Kò sí ẹni tí fẹ́ kó ṣe pé kí aburú òun kó tẹ̀wọ̀n ju oore òun lọ níjọ́ náà lọ́hùn òun kálukú ó máa wá wò wípé oore tí mo ṣe kó jìnnà sí aburú tí mo hù níwà wa yuhadhdhirukumullahu nafsahu ọlọ́run ọba fẹ́ràn wa púpọ̀ fún ọlọ́run tún ń kìlọ̀ fún wa pé ká gbọ́ ohun tó ń wí ní tí mò ń sọ fún yín yìí ń ṣèkìlọ̀ fún yín èmi fúnra mi èmi ọlọ́run ní ṣèkìlọ̀ fúnra ẹ ṣọ́ra yín ẹ má sí ẹsẹ̀ gbé tẹ́ ẹ mọ̀ yí pé ẹ kápá ẹ má ṣe é nítorí bẹ́ẹ̀ bá dán wò ó ti wà lákọọ́lẹ̀ níwájú àwọn ọlọ́run tó o sì ṣe tó o fọkàn sí pé nìkan ò rí ọ èmi ọlọ́run rí o nítorí náà ẹ ṣọ́ra yín. wallahu ra'ufun bil ibad wallahu ra'ufun bil ibad. ẹ̀rí wá òtó ṣáájú Allahu yìí ó nítumọ̀ tó mú wá. àwọn ló nítumọ̀ tí wá ò ní mú wá. dájúdájú kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀. kò sí tàbí ṣùgbọ́n. Allahu ọlọ́run ra'ufun ọba aláàánú ni bílí ìbáàdì sáwọn ẹrú sí i tí àyà tí àárín yìí ń sọ fún wa nípa ọlọ́run ṣé ẹ mọ̀ wípé ọlọ́run ti kìlọ̀ fún wa ara rẹ̀ ló sì fi kìlọ̀ fún wa pé èmi ọlọ́run mo ń sọ fún yín ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí ẹ má ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ bá ṣe ń tẹ́ ẹ bá fojú yín rí ẹ̀yin lẹ wà bẹ́ẹ̀ bá sì kọ̀ tẹ́ ẹ̀ ṣe tẹ́ ẹ dúró dáadáa ń tẹ́ ẹ bá rí ẹ̀yin lẹ wà dájúdájú èmi ọlọ́run ra'ufun ọba aláàánú ni bíl
fílì ìbáàdì sáwọn ẹrú sí i. Allahu akbar. قل قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. Ọlọ́run bá Nábì sọ̀rọ̀ yìí kú níhun Ànábì ní rí fàásí sọ fún àwọn àlèhún mọ̀ rẹ̀ in kuntum tuhibbuna Allaha tó bá ṣe pé ẹ̀ ń fẹ́ràn èmi Ọlọ́run فاتبعوني يحببكم الله. اتلمي النبي يحببكم الله. فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. فاتبعوني يحببكم الله. اتلتمي النبي bẹ́ẹ̀bá tẹ̀lé tèmí Ọlọ́run ọba ní yóò nífẹ̀ẹ́ yìí náà ويغفر لكم ذنوبكم ويغفر لكم ذنوبكم. lẹ́yìn ìfẹ́ tọ́lọ́run ó máa fẹ́ràn yín yóò sì ṣe àmójúkúrò níbi kùdìẹ̀kùdìẹ̀ tẹ́ ẹ bá ní lọ́dọ̀ Ọlọ́run. Wallahu gafurun rahim. Dájúdájú Ọlọ́run gafurun ọba aláforíjì ni rahimi ọba aláàánú ọba oníkẹ́. Ọba foríjì ni lọ́lọ́run kò tọ́ síbẹ̀ yóò tó máa kẹ́ ẹni tó bá ti foríjì ó ti wà lọ́dọ̀ Ọlọ́run. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. قل ìrí ànábì sọ fún wọn ati'u Allaha ẹ tẹ̀lé t'Ọlọ́run war rasula ẹ tẹ̀lé t'Ànábì àárín yìí ntí Ọlọ́run ń sọ fún wa ní wípé gbogbo àwa mùmínì òdodo àlẹ́lòmíì tá a lè gbà fún bí e bá sọ lọ́hùn. ká sì tẹ̀lé ní tó bá pa láṣẹ fún wa. Ọlọ́run ò láṣẹ tí ó pa fún wa bí kì í bá ṣe túrú ànábì. Ọlọ́run ó pa fún wa ẹni tí ọ̀rẹ́ sí wa náà l'Ànábì Muhammad. kẹ́ ẹ mọ́ kó má bàa fi sí àríyànjiyàn wípé báwo láti ṣe tẹ̀lé àṣẹ Ọlọ́run. Kọ́mọ́sá àríyànjiyàn kálà kílò bó láti láti Ọlọ́run. Lọ́lọ́run fi fànábì ló fi kún. Ànábì ní yálà láàrin àwa àtọ́lọ́run. Nísìnyí bá a ti ṣe wàyí. Àfi kálàlá. Àwọn ò lè ní wáhà yìí. Ọlọ́run ò ní bá wa sọ̀rọ̀ direct bá ń tí bára wa sọ báyìí. In tí wọ́n ń pè ní Rasúlù
ọmọ ìránṣẹ́ ìránṣẹ́ ni wọ́n fi rà fún ìránṣẹ́ ti Ọlọ́run Ọlọ́run. àwọn ni wọ́n máa ń rí wáhàyí Ọlọ́run pé àwọn lọ́lọ́run bá sọ̀rọ̀ direct ẹ ṣe báyìí sọ fún àwọn èèyàn rẹ̀ kí wọ́n ṣe báyìí sọ fáwọn èèyàn rẹ̀ kí wọ́n ṣe báyìí. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. Ọlọ́run tóbi ló wà. ilé wọn Ọlọ́run. Ọlọ́run ní ká tẹ̀lé tòun Ẹlọ́run ní àtẹ̀lé tó. ká sì tẹ̀lé níta nábì fún gbogbo wa. Fa íńtà wà láwọ́ tá a bá wá yí padà tá a ṣe ń tọ́lọ́run wí. Fa inna Allaha la yuhibbul kafirina. Dájúdájú Ọlọ́run ọba ni o Ọba tẹ́rí o. kò fẹ́ràn bùtùrú èèyàn o bùtùrú èèyàn àpà aláìmoore gèfèrí ẹni tí ò mọyì Ọlọ́run adúrú oore tọ́lọ́run ṣe fún kò mọ̀ pọ́lọ́run ló ṣe ń wá nígbàgbọ́ wípé bóyá nǹkan kan tó ń gbọ́kànlé òun ní jẹ́ kí kọ́wọ́ òun ràn nǹkan kan gbogbo pàǹdùkú tá a máa kó sára pé eléyìí sọ kìíní kan kò jẹ́ nǹkan kan wájú Ọlọ́run Ọlọ́run lọ ẹbọ oníṣọ́ ìwọ tó bá wá kọ̀ tó gbàtọ̀ lọ́hùn tó ya gèfèrí sọ́lọ́hùn Ọlọ́run ti fi hàn pé òun ò fẹ́ràn rẹ kò sì sí tíwọ náà lè dá lọ́gbọ́n tó fi fẹ́ràn Ọlọ́run ọ̀tá Ọlọ́run ni الله إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين. ara tí mò ń sọ fún wa ní àná òun leléyìí ó sì dùn mọ́ mi wípé Ọlọ́run ní kí àwọn jàmá ká tètè dé kódà àwọn ètí ìdáwọ́ wíwọlé àpẹẹrẹ wípé àdúrà gbànú inna Allaha astafa Ádámà Ọlọ́run ọba dájúdájú Ọlọ́run ọba ó sànẹ́bì Ádámà lẹ́sà wà Núhàn àtànẹ́bì Núhù وعلى إبراهيم وعلى عمران على العالمين. àwọn méjì tó ṣáájú yìí kìí ṣàwọn nìkan àwọn ìdílé ànábì Ibrahim àti àwọn ìdílé Imrana Ọlọ́run ní òun mọ̀ọ́mọ̀ ṣàwọn lẹ́sà على العالمين gbogbo ẹ̀ وعلى إبراهيم وعلى عمران على العالمين. ntí Ọlọ́run ń fàyọ fún wa láàrin ibi àwọn tí Ọlọ́run dákọ̀ yìí àwọn tún ní àrọ́mọdọ́mọdọ́mọdọ́mọ tí ò tí ì tán inú àrọ́mọdọ́mọ àwọn ni Israelite wà Banu Israel àwọn ìjọ ànábì Musa tí wọ́n yìí kù láyé wọ́n ètí ìtàn àrọ́mọdọ́mọ ànábì Ibrahim náà ń bẹ àrọ́mọdọ́mọ ti ànábì Imrana àwọn náà ń bẹ ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ànábì Ọlọ́run tí a ní
ara wọn ni wọ́n ti jáde ìrandíran wọn àwọn lọ́lọ́run ṣàlẹ́sà tí wọ́n ń jà nàbí zuriyata بعضها من بعض والله سميع عليم والله سميع عليم àrọ́mọdọ́mọ zuriyatan ba'duha min ba'd èyí yìí ń fi hàn wípé àrọ́mọdọ́mọ kínní nípele kínní nípele kejì nípele kẹta débi tó dé wọ́n ń tò ó tẹ̀léra wọn ni. والله سميع عليم والله سميع عليم ذرية بعضها من بعض ẹ̀rí títò léra wọn tí wọ́n ń tò léra wọn yìí ń túmọ̀ sí wípé bí ànábì kan bá wáyé látara ẹnìkan bẹ́nìkan bá tún gbà in tí ànábì tó wálé láyé látara Musa látara Ibrahim àbí ká sọ pé látara Nuha in tó bá sọ kù ànábì Ibrahim àrọ́mọdọ́mọ tiẹ̀ náà tó bá wá ibẹ̀ náà lòun náà lọ kò ní sọ nǹkan mí yàtọ̀ sí tí ọba ń bẹ̀. durriyatan ba'duha min ba'd wallahu sami'un alim. wallahu sami'un alimun dájúdájú ọlọ́run ọba sami'un ọba olùgbọ́ni alimun olùmọ̀ kí ni tó fẹ́ fi pamọ́ fọ́lọ́run kí ni tó sì fẹ́ wí tọ́lọ́run ò mà tẹ́ bá wo àyà nàmbà 28 ọlọ́run sọ pé in tukhfu ma fi sudurikum tẹ́ bá fi pamọ́. qul in tukhfu ma fi sudurikum aw tubduhu ya'lamuhu Allah. n tí ń bẹ nínú gbáyà rẹ tó bá fi pamọ́ ń túmọ̀ sí pé èrò ọkàn rẹ lérí nǹkan kan ìtọ́kàn rẹ ń bọ̀ ọ́rọ̀ lápèjúwe bí mo ti jókòó yìí kí n sì lọ gbá àbíbù létí kí làbíbù ṣe fún mi ọkàn ni mo rò ó bọ́kàn mi ti rohùn ọlọ́run gbọ́ àbíkú ò sì mọ̀ wípé òun gan ni ń ronú sí pé ìlú gbọ́ létí àbíkú. kò tukhfu ma fi sudurikum aw tubduhu ya'lamuhu Allah. àbí mo tiẹ̀ wá dìde wọ́n wá ń sọ pé àbíbù tí ń bá súnmọ́ ń gbọ́ létí ṣe rí pé ọkàn ti rò ó mo sì wí jáde bọ́kàn ti rohùn ọlọ́run gbọ́ bí mo ti wí jáde ọlọ́run mọ̀. wallahu sami'un alim. èyí ń fi hàn wípé dájúdájú ọlọ́run ọba olùgbọ́ni alimun ọba onímọ̀ ni kò sí ní tó lè fi pamọ́ fọ́lọ́run tí ó mọ̀. إذ قالت امرأة عمران إذ قالت امرأة عمران
ربي إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت سميع عليم. adébi tá ń fẹ́. iskọ́ láti múra àtò ìmúránà ìgbà tí arábìnrin ìmúránà tó ń sọ báyìí pé Rabbi inni nazartu laka ma fi batni muharrara fataqabbal minni fataqabbal minni. tó fún Ọlọ́run. arábìnrin ìmúránà tani níjẹta mo sọ fún yín wípé ẹ gbọ́ làbárì tó lágbára. arábìnrin ni wọ́n pè àmọ́ n tí Ọlọ́run sọ níbí ó dákọ ọkùnrin kò dákọ obìnrin. nínú Al-Qur'ani tẹ́ bá wò lọ wájú tẹ́ wò lẹ́yìn ẹ rí wípé obìnrin t'Ọlọ́run dákọ rẹ̀ òun náà ni Màríyámà. in tó sì fà á tó kọ rẹ̀ fi jáde ìyá rẹ̀ òun ló sọ ọ́ lóko. a padà débẹ̀ nínú Kùránì. arábìnrin yìí ǹjẹ́ mọ́kọ ẹ̀ kìí ṣe pé èèyàn lásán o ọmọ Ànábì Imrana ni àbí ìyàwó Ànábì Ibrahim Ànábì Imrana ìyàwó Ànábì Imrana òun ni ó kọ rẹ̀ máa ń jẹ́ Annatu. Annatu yìí òun ló bímọ Ọlọ́run ṣiṣẹ́ àrà lórí ẹ̀ tá a bá débẹ̀ ẹ tún máa gbọ́ ń tọ́lọ́run ṣe lérí ẹ̀. ọkọ rẹ̀ Haruna ó ṣe tọkọláyà láàrin wọn oyún dé ìgbà fún Ọlọ́run ó jinlẹ̀ lẹ́mìí tọkùnrin tóbìnrin níjọ̀hún. obìnrin yìí ńgbà tó lóyún ń wá ń sọ nínú ọkàn rẹ̀ pé ìwọ Ọlọ́run ń tí ń bẹ nínú mi yìí ìwọ Ọlọ́run ló màmá èmi tí ń bẹnu ẹ̀ ń ò máa rú àwòrán. Rabbi inni nadartu laka ma fi batni muharraran fataqabbal minni. n tí ń bẹ nínú mi Ọlọ́run dákun mo fi sọ Ọlọ́run fi sínú ààbò rẹ̀. èrò ọkàn rẹ̀ ni wípé bóyá ọkùnrin lòun ó bí kódà dì sí tá a wà yìí irú ìgbésí ayé tá ń ní bíyàwó wa bá lóyún àwa ọkùnrin a máa bẹ lọ́run pé Ọlọ́run jókùnrin àwọn obìnrin ló máa ń sọ pé Ọlọ́run àmọ́ Ọlọ́run jóbìnrin tóbìnrin tí wọ́n ń wí kò dénú wọn. èyí tí wọ́n ń ṣe ní tí wọ́n máa sábà ṣe ládùúà ní pé Ọlọ́run jọ mà ní ọjọ́kùnrin. kí ló fà á tí wọ́n fi máa ṣàdúà nǹkan méjì ni. tó bá jọ́kùnrin
bọ́lọ́hún bá ṣe tó bá ṣe ọkọ rẹ̀ ní alásìkí ọmọ rí ó nípìn tó pọ̀. Self-interest, selfishness. رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني. Òun ní kò mọ tí ń bẹnú ẹ̀, kò sì yé àwòrán tọ́lọ́run gbé síbẹ̀, ṣùgbọ́n ó gbà wípé ọlọ́run náà lọ́lọ́run, òun sì ló tó láàbò fún gbogbo wa. Ìwọ ọlọ́run dákun bá ń fi sọ́ rẹ sọ́ o. إنك أنت السميع العليم. إنك أنت السميع العليم. إنك أنت السميع العليم. dájúdájú ìrẹ ọlọ́run أنت السميع ìwọ gan ni ọba olùgbọ́ العليم ọba tó ní mímọ̀ àmọ̀yípo. ní àárín yìí ẹ rí wípé ó ti fi ọkàn tán wípé oyún mi yìí o ọkùnrin ní fìdí, ó sì ti pètepèrò ohun tó fẹ́ fi ṣe. nígbà tó ṣe pé áyàtà kàlẹ́ kan in tukhfu ma fi sudurikum aw tubduhu ya'lamuhu. قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله يعلمه الله. ó bá fi pamọ́, ó bá fi hàn, ó yí ọlọ́run. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. Ntí à ń tú fúnra wa yìí, ó yẹ kí àlàyé yìí kó lè yé wa délẹ̀ yékéyéké. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín wípé ọkọ rẹ̀ Imran, ọkọ Annatu, ó fún ìyàwó ẹ̀ lóyún. Ntí ìyàwó gbèrú kò mọ tí ó wà, àmọ́ gbogbo ọkàn rẹ̀ ọkùnrin ni, akọ ló fẹ́, nítorí kó fi ké àkọ́bí máa jẹ́ àrólé. Àwọn ànábì ọlọ́run wọ́n á máa tọrọ rẹ̀ pé káwọn ò lárólé. Ibi tá ń bá lọ yìí á tún kàn án. Ànábì ọlọ́run kan lórí ní tí ń ṣẹlẹ̀ sí ọmọ tí Ànátù bí, nítorí Ànátù fi sọ ọlọ́run, ó fọmọ rẹ̀ sọ́lọ́run nígbà tó rí pé n tóun bí kì í ṣe n tóun fọkàn sí. ìpè tó n ò ní ó sì rí ó sì mọ́ ọ́dà bó o ti ṣe sẹ́yìn ìwọ náà ló máa ń tó gbàlérò mo fi sọ ọ́. àṣé fọ́lọ́run sọ ń ti ń bẹ lọ́jọ́ tó ti pẹ́. gbogbo wa náà fọ́lọ́run sọ. wallahu a'lamu bima wada'at wa laysa dhakaru kal unsa
ńgbà tó bí nígbà tó wá bí ó bí lóbì obìnrin èmọ̀lùkùtù pẹ́bẹ́ ìyàwó lóyún ọ̀nà ògbọ́kọ́ ó bí tán kò jọ́kùnrin kò jóbìn láàrin yìí psychologically ní èrò ti làákàyè èyàn ó mọ̀ pé kò dùn mọ́ kí ló fi mọ̀ pé kò dùn mọ́ ẹgbọ̀. wallahu a'lamu bima wada'at wa laysa dhakaru kal unsa. ṣe mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wallahu a'lamu bima wada'at ọ̀tọ̀ ìwọ ọlọ́run ìwọ ló mọ̀ tí mo bí o àmọ́ n tó wù mí kọ́ nìyí ó gba kádàrá lẹ́yìn ò bá sì gba kádàrá túláàsì yóò gbà kodo wàlá ìzàzàkárò kálí òǹzà ìwọ ọlọ́run ó sì mọ̀ wípé ọkùnrin kò dàbí obìnrin ó fi hàn wípé ọkùnrin ní ń fẹ́ ọlọ́run wá fún un lóbìn ó sì mọ̀ pé obìnrin kò lágbára tọkùnrin ní. وليس الذكر كالأنثى وليس الذكر كالأنثى. ìwọ ọlọ́run mọ̀ pé ọkùnrin kò jọ obìnrin àárín yìí pé ọkùnrin ò jọbìnrin èrò ọkàn rẹ̀ kèétí ìgbé jáde gbogbo lọ́mọ àtọkùnrin àtobìnrin gbogbo lọ́mọ àmọ́ íńtírẹ́sì òun kálukú òun ló mọ́tà aim objective in tí ń fẹ́ ìdí tí ń fi ń fẹ́ kó jọkùnrin ó yé ó sì mọ̀ pé obìnrin ò wà competent láti lè ṣe iṣẹ́ tí ọkùnrin ó ṣe àmọ́ lọ́wọ́ ìgbàgbọ́ sí ọlọ́run ó ní wá ìní sàmẹ́ìtùhá Màríyámà. wá ìní sàmẹ́ìtùhá Màríyámà. وإني سميتها مريم. èyí tí ò bá sí tàbí ń bẹ àgbà láyè ni tọ́ túláàsì lòun ó bọ̀ gbé oní òsáyé bó ṣe góńgóri imú rẹ̀ yóò jókòó síbẹ̀ ńgbà tó ti ṣe ń tó ṣe yìí o ọ̀dà èmi náà mo sọ mọ́ òun ní Màríyámà. Ta ló wá bí Màríyámà? Kí ló kọ yẹ́ ẹ̀ tí mo pè fún yín? Ànátù òun ló bí. Ẹ wo ìmánì bó ti ṣe jinlẹ̀ lẹ́mìí àwọn ará àjọ òun takọtabo. Ìmánì yìí òun ló tún ṣokùnfà ànábì Ọlọ́run kan tóun náà tún fi Máríàmù tọrọ ànábì ni o ànábì Ọlọ́run ni tọ́lọ́run sì tún wá fún òun náà ní àmì tiẹ̀ tóun náà tún bí ẹni yìí ànábì táwọn wí ó pẹ́ láyé ó ṣe wàhálà púpọ̀ tòun tí bó ti pẹ́ tó náà kò lọ́mọ kìí sì ṣe onírìn tẹ́bẹ̀tẹ̀bẹ̀ oníwàkíwà àmọ́ Ọlọ́run ò yọ̀dá fún ó ní tóun náà rí tó fi wá fi Máríàmà bẹ Ọlọ́run tọ́lọ́run náà tún fi ránṣẹ́ sí bá a bá débẹ̀ yóò mọ̀ yé wa. وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم
من الشيطان الرجيم. nígbà tó wá rí báyìí tí wọ́n Ọlọ́run tó ṣe tó fẹ́ ṣe yìí tán mo fi sọ Ọlọ́run máa bá mi dáàbò bò àti àrọ́mọdọ́mọ rẹ̀. ìsọ́ta fi sọ́ta lẹ́nu kí ló dé ta tọ́lọ́run tó fi sọ pé òun fi sọ lọ́hùn nítorí ìtani mina shaitan rajim ashaitan ẹni ẹ̀kọ́ arrajimu òun lè ní ọkọ̀ eléri ibú ó ti ṣe nǹkan síwájú èrò ọkàn Ànátù nígbà náà wípé tó àbí ṣèyítánì ló yí kíní yí padà tó fi wá dóbi ọ̀dà mo sọ ní Màríyámà àmọ́ bóyún yìí ti ṣe dára mi ìwọ Ọlọ́run ló mọ̀ ọkùnrin àtobìnrin ò lè sùn kí oyún ó wá wọ ara kọkùnrin ó mọ̀ pé òun ti ṣiṣẹ́ dójú àmì kò ní mọ̀ obìnrin mọ̀ èyí yìí ló fà á tó ṣe yí pé gbogbo ọmọ láyé wọ́n bí wa ni a lè fọwọ́ sọ̀yà wípé bàbá tí wọ́n láwọn bí wa fún òun ni bàbá ọkùnrin ò lè fọwọ́ sọ̀yẹ̀ wípé bàbá mi ni àmọ́ ìyá lè fọwọ́ sọ̀yà wípé èmi ni mo bí kí nìdí tí yóò fi lè fọwọ́ sọ̀yà wípé nǹkan méjì ni ó ṣẹlẹ̀ tí ń bá ń dàgbà nínú ẹ̀ òun ní rù káàkiri abẹ́ rẹ̀ ló sì ti jáde lẹ́yìn pó jáde lábẹ́ ọmú àyà rẹ̀ ní omílíìkì oúnjẹ tọ́lọ́hun ó kọ fún ọmọ igbá àyà rẹ̀ lọ́lọ́hun ti mú kò gbé sígbà àyà mi ó mú un mọ̀lámọ̀ dájú wípé ìyá pé èmi mo bí ọmọ tó mu yàn yẹ́ ọmọ tí ìyá ń pọ̀n káàkiri ọmọ tí ìyá ti ń ṣùgbà rẹ̀ lọ́tún lósì tí ò jẹ́ káyé kankan nìkan kan ó sọ pé òun jẹ́ nǹkan kan fún kò ní mẹlòmíì níyẹ́ àfihàn tí tẹ́ bá wá bí pé ta ni bàbá rẹ̀ kò sọ́mọ tí ìyá rẹ̀ sọ pé bàbá rẹ̀ nù kò tí ì sí kódà wọ́n rà fún nítorí wọ́n ra bàbá fọ́mọ tá sì rò pé bàbá rẹ̀ náà wọ́n rà kò sí tí ò ṣe wájú Ọlọ́run ó ní tó Ọlọ́run bá mi dáàbò rẹ̀ bò ó. wa inni u'izuha bika wa zurriyataha minash shaitanir rajim. fatakabbalaha rabbuha bikabulin hasanin. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا
كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا أنى لك هذا قال يا مريم أنى لك هذا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب. mo ti gbọ́ àmọ́ yìí tẹ́ ẹ gbọ́ yìí tuntun ni yóò sì wù yín kí n tú àmọ́ ìní tú ìdí tí n fi ní tú ni wípé àìtí pọ̀ tó sẹ́ ẹ tún gbọ́ nǹkan ní ẹ ṣàgbọ́ Zakariya o ẹ sì mọ̀ pa Ànábì Ọlọ́run kí ló ṣe báwo lòun ti jẹ́ tẹ́ ẹ bá sì wo inú tá a ti ké síwájú ẹ rí wípé àárín nǹkan ń bẹ tí wọ́n ń sọ fún wa wípé apá kan àwọn ànábì wọ̀nyí látorí ànábì Adam, Nuhu, Ibrahim, Haruna, àwọn ànábì tá a kà wọ̀nyí apá kan wọ́n ń ròpọ̀ mọ́ apá kejì láàrin yìí ní tí ń ṣẹlẹ̀ ń bẹ̀nu o Zakariya ànábì Ọlọ́run alayhi salatu wassalam láti ara Ànátù ó wá lọ fi sọ ànábì Ọlọ́run ni ànábì Ọlọ́run tó wá gbé Màríàmà fún yìí òun ní jẹ́ Zakariya o kí wá ní tí Zakariya gan-an náà rí ẹni tó sin lọ́hun fún àìmọye ọdún ńláńlá tí kìí ṣogún ọdún kìí ṣọgbọ̀n ọdún rẹpẹtẹ kò sì bí kí wá lórí kí ni tí Màríàmà ṣe kí ló ṣẹlẹ̀ sí tó yà lẹ́nu pé Ọlọ́run ó sì ṣe léyìí obìnrin ló ṣe yìí fún ìwọ tó ṣe léyìí fóbìnrin yóò ṣe fẹ́mi náà bó bá di lọ́la a máa bọ̀ Sadakallahu al-azim. Inna àtẹ̀yìnà tá a máa kí fáwọn bàbá Al-Qur'ani ló dùn jù tí nǹkan kan ò sì dùn tó gbogbo ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan wá ọlọ́njọ́ máa dùn. Inna àtẹ̀yìnà fáwọn bàbá tí ọba tún máa yàtọ̀ ọlọ́mọjọ́ máa dá sí ẹ̀rí gàrú tafsiri àwọn náà wọ́n sì tafsiri àwọn náà tó kù ilẹ̀ sàárà kò tó sí dùgbọ́n tí ń ṣe báwọn mọ́ alibarika ẹ̀yẹ ọlọ́mọjọ́ ọgbẹ́ o ẹ̀sẹ̀ àmín 2000 bá wọn bàbá ọyá inna àtẹ̀yìnà ọyá jama bismillahir rahmanir rahim inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar àmín. Alájì bàbá wa débísí gẹ́gẹ́ bí ṣe 500 naira bàbá alálùkùránì bàbá tó bí wọn alálùkùránì ni bàbá tó bí wọn alálùkùránì ni àwọn gan alálùkùránì abáyé dúpẹ́ fọ́lọ́run ibi tọ́lọ̀ ń darí ọ̀rọ̀ yìí sí tó sì pípẹ̀ tí ń bá bọ̀ tẹ́lẹ̀ ẹ̀yẹ nídìí alùkùránì àwọn náà wá ń tàbísírì tá a gbọ́ ilé kéwú náà wọ́n wá 10,000 naira kọ́lọ̀wọ̀n dákùn lánàá àbùkù ọ̀kàn yín
níjẹta kọ̀ọ̀kan yín lónìí kọ̀ọ̀kan yín tó bá di lọ́la báwọn èèyàn bá ṣe àmì kò ní kàn yín. ẹni tí mo gbé tọ́gbọ́n wí wẹ́rẹ́ wọ́n á wí pé èèyàn sami bòmí ò sì ní ṣe wọ́n sì tún ẹtí náà wọ́n tún ṣe wọn fa kí n tó lè ṣe ní àtẹnẹ́ fún wọn bàbá tó bí wọn ìyá tó bí wọn ọlọ́mọba wa kẹ́ wọn. kul huwa Allah bismillahir rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad àmín. ǹjẹ́ better by far lónìí ara àwọn tó jí yunifásitì ọmọ ìjẹ́bẹ̀ náà kò sì kú òun bẹ́ẹ̀ dòní bàbá wa Shuaib ọba ẹjẹ́ pé Allahu Akbar ẹ̀rí tọ́líbangẹ̀rí jama ẹgbẹ̀ẹ́sẹsẹ wulẹ̀ kan náà ọlọ́wọ́ jọ ọmọ dáa fún yín sí ayé àti ké náà tẹ́ náà wọ́n sáà ti ké ẹ̀ka kúlò láwùlá kí ọ̀dà kí n tó máa jí sí àwọn yòókù yẹ játara kí n náà kọjọ́ tó lọ bismillahir rahmanir rahim inna a'tainakal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. bàbá wa Masaiduddin ẹ̀rí ipò bàbá tí wọ́n náà làwọn náà mú lọ́wọ́ ọlọ́mọba kẹmọ́. afa wa Sheikh Mustapha Jọ̀rọ̀jọ̀rì àwọn ọ̀rọ̀ nu àwọn náà ní tí bàbá wa Alhaji àgbà 500 naira afa alálùbọ́sà 500 naira Alhaji wa Easy Life ṣé mo gbà á bàbá wa Easy Life Easy for mo tún dákọ̀ life náà bó ti rí nìyẹn kó mi ò jẹ́ pé bẹ́ẹ̀ kọ́ ẹ rí i pé bàtọ́ láwà ni wọ́n máa bá sọ wọ́n mu ni Easy photo sẹ́gbọ́n báyẹn sì wọ́n ní 500 naira ọlọ́wọ́ sàlékún dáadáa náà níbo ló kù sí Rabbana zalamna anfusana.